Ifá ní èṣù ní fi gbígbó sọdún kókò ní gbọ́n ìrà lálẹ̀ àkèré ńlọ́gbọ́ púpọ̀ òjò ńlọ́fọ̀hún rere sọ́lọ́hun bínú wọn ò sí hàn ojú wọn ni ẹjẹ́ àbí tó bá fún wọn nílé èrò bí tí wọ́n ń gbé pé sọdún àwọ̀ ò rí ọdún kọjọ bí ọdún ìsínrí ẹni àròdún ẹdẹ̀yìn wá kẹwàá gbóhùn orò ẹ̀yin alásìkò ẹrọ̀ wá o kẹwàá bá jẹ́ káyìnfá kẹwàá bá ṣe ọdún tọdún yìí kẹjẹ́ kọ̀rọ̀ fún lájé kọ̀rọ̀ fún láya kọ̀rọ̀ fún lọ́mọ kọ̀rọ̀ fún láìkú baálé ọ̀rọ̀ ohun tó ṣe ọdún ní náà ni kò ṣe tẹ̀mí lájé láya lọ́mọ. Ìwákò ọ̀sájọ kọ̀fọ́n kàtàmú orí dé bẹ́ẹ̀ ni kíńlá tó gbé lẹ́yìn wá sí ìwà náà ń wá. Ọ̀dọ̀ bí ìjẹ tán po Ifá níbẹ̀ ni kò jẹ́ wá. Ifá ní bọ́lá bá ń tàn ọ́n láàmọ́ òwúrán bọ́lá bá dojú dé ọlá mọ́ sún wọ́n ṣíṣe àkọ̀yìn sí ọlá èrò kòkòkò ní wọ́n lára wọ́n ti ń jó dìngìdìngín lójúde bàbá wọn rí kó tó gbẹ́gi Ifá fún ọ̀run lẹ́fà lọ rí wọlé rò tuntun lọ́dún Ifá ní wọ́n relé wọ́n lọ rè kí tèmi bí ọdún bá dun oní bàbá a sì mọ́ kí bàbá àwọn alásìkò àwọn bàbá tí wọ́n kó Ifá lé jẹ́ káyìnfá tí wọ́n kó Ifá lé lọ́wọ́ wọ́n bá sí o àwọn alásìkò wọ́n bá gbogbo awo náà wọ́n bá wa sí o ọdún ilé yìí kò ní jẹ́ àṣemọ́ o ní agbára lọ́wọ́ Olódùmarè lágbára lọ́wọ́ abíni méjèèjì ọdún ètò ṣe lọ́dún ní ọ̀sẹ̀ ní ọ̀jẹ̀ tó bá di lọ́dún tí ń bọ̀ yóò tàn tóbi yóò láàmì yóò làkà yóò jù bẹ́ẹ̀ lọ igbá alé rẹ̀ yóò lè sí o àwo ilé yóò lè sí o àdúrà gbogbo àwọn awo náà ní ọgbà o ìlàbọ̀rọ̀ ìlàbọ̀ ṣiṣẹ́ gbogbo àtọ́ àsúre ìwòlò fún. ìyá gbórí lọ bó wọ́n máa lọ jẹ. tí mo bá lè fẹ́ bá mi dẹ́ ojú ọba tó ẹ bá mi tún lápò orí ní sí ipa ọ̀gbẹ́ má bá mi ní sí ní ìjọba ìdáná tó ń lọ́la tó ń bá sí ọ̀rọ̀ lápò 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 má mi sí ní lápò ènìyàn tó kóbi lóbì ọ̀pẹ̀ sí lóore. ìyá ti dé wọ ibi kàyà náà lórí o ìyá ti dé o àwọn olóde yọgbà inú ẹ̀ ló tún ti ọ̀rẹ́ òbí láwùlọ́wọ́. Bámọ́gbòbí lọ́wọ́ mi àdètè, bámọ́gbòbí lọ́wọ́ mi àdè wá kí ṣe kí mo ṣe bàbá tó bí lọ́mọ kọjẹ́ lọ́gbà. Inú ẹ̀ ló dùn sí ìgbà ọ̀jẹ́ kọ̀bí láwùlọ́wọ́.
Congratulations. Akọ̀ọ́nù àgbà o. Ni wọ́n sọ pọ̀ ní o. Àṣẹ o. Ọdún láyé o. Ọ̀yá. Oyè mi. Tó ń ṣe. Oyè mi lé wa.